على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله عباد الله gbogbo ẹ̀yin ẹrúsìn Ọlọ́run Ọba ọ̀rọ̀ tá ń bára wa sọ òun ni pé tani ká bá ṣe tani ká bá rìn tani ká bá ṣe ọ̀rẹ́ ayò àlìjẹ́nnà tá fẹ́ wọ̀ yẹn ẹrù Ọlọ́run Ọba tó wọ́n ni o ẹrù Ọlọ́run Ọba tó wọ́n ni o ẹrù Ọlọ́run Ọba tó wọ́n ni o àìfi dọ̀rẹ́ àìfi dá ipé bí ọ̀rẹ́ mi bá lọ lèmi náà lọ o tó bá dijọ́ alkiyama Ọlọ́run la ansaba baynahum yawma idhin wala yatasaalun ẹnìkankan ní mara wọn rí mọ́ kò sí fámílì mọ́ ẹbí mi ará mi eré ilẹ̀ ta wà yìí nìkan náà lọ́mọ o torí pé ẹ wò bàbá tó bí wa ìyá tó bí wa bọ́n ti pàtàkì tóhun sẹ́mọ̀ ipá mọ̀ wọ́n rí ká tó débì nígbàtà dérí ilẹ̀ yìí náà la mọ̀ wọ́n rí o níjọ́ tá ń bẹ nínú oyún gan ìyàwó ọmọ wa ó níjọ́ tí àjọṣepọ̀ àwa àti wọ́n bẹ̀rẹ̀ bọ́lọ̀ ti bàbára àwọn òbí wa tóhun ó níjọ́ tá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn kó tó di pa mọ òbí kó tó di pa mọ ẹbí káwọn náà tó mọ̀ wá níjọ́ abábí máa ní àwa ti mọ̀ nísìnyí ọlọ́njọ́ náà mọ̀ wá àwọn gan mọ̀ ipa àti ìmara Ọlọ́run la ti kọ́kọ́ mọ̀ òun ló ti kọ́kọ́ mọ̀ wá nígbàtà àbá wá tún mara wa rí mọ́ pẹ̀lú wọn nígbàtà bá wọnú sàárè Ọlọ́run nìkan ni ó kú o bàbá ó ti gbàgbé yóò ti máa rán nǹkan mi lọ ìyá náà ó ti gbàgbé yóò ti máa rán nǹkan mi lọ pé òun tún bí mi ìyàwó náà ó ti di ìyàwó ń yàwó ọkọ náà ó ti dọkọ ọlọ́kọ kálukó ti máa báṣẹ̀mí rẹ̀ lọ kódà ọmọ gan ó ti gbàgbé ń pé òbí mi ti kú yóò wá kọ́ àwa nìkan nínú ìṣirò yóò kọ́ àwa nìkan níwájú Ọlọ́run ọba àwọn nìkan náà ló kù wá kù náà la gbọ́dọ̀ bá ṣọ̀rẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ la fi gbọ́dọ̀ palẹ̀ mọ́ ká má ti torí ọmọ ká má ti torí ìyàwó ká má ti torí gbogbo àwọn tá ń bá ṣe láyé ká má ti torí rẹ̀ ṣẹlọ́run ká má ti torí wọn di ọ̀tọ̀ Ọlọ́run ọba ní al-akhillahu gbogbo àwọn tó ń bára wọn ṣọ̀rẹ́ tímọ́tímọ́ ba'duhum li ba'din aduwwun tó bá padà díjọ́ kan yìí tá ń sọ yìí kálukú padà dọ̀tá ara wọn gbogbo association tó wà ní ẹ̀ padà dọ̀tá gbogbo ẹgbẹ́ tẹ́ dálẹ̀ láyé ohun gbogbo yán padà túká illal muttaqin àfàwọn tán bá fi ìbẹ̀rù Ọlọ́run ọba ṣọ̀rẹ́ ara wọn ajá sí pé gbogbo àwọn ẹgbẹ́ tán pè wá sí kódà lẹ́nu iṣẹ́ ń pé ẹgbẹ́ kápẹ́ntà ẹgbẹ́ oníṣẹ́ ọwọ́ ẹgbẹ́ olówó tán ń ṣe nínú ọjà yìí tí ọba ti ní tọ́lọ́run ọba nínú ẹja bẹ̀rù ẹ o ń pé àwa amúlẹ̀ àwa máa búra kí láàfi búra ṣókọ́lọ́ náà láì búra wọn ni rárá o a fi Ògún búra ní o ń pé iye báyìí la máa tajà a máa fi Ògún búra ń pé iye báyìí la máa tajà wo sì lè sọ fún wọn pé mùsùlùmí ni wọ́ tó bá díjọ́ kan yà àti inú ìṣirò rẹ tó wà nù sàárè ṣẹ́gbẹ̀rẹ̀ ọbọ̀ òròjọ́ ṣàṣọ́sẹ́ṣìn ó dìde láti wá dìfẹ́ǹdì rẹ wájú Ọlọ́run ẹ jẹ́ kẹ́rù Ọlọ́run ọba wá o ẹ jẹ́ kẹ́rù Ọlọ́run ọba wá o Ọlọ́run ló sọ pọ̀nyàn nínú Al-Qur'an ó ní al-akhillahu gbogbo association pátá gbogbo organization pátá kódà ẹgbẹ́ obìnrin ilé àtẹgbẹ́ ẹbí àtàrà gbogbo ẹgbẹ́ tà ń ṣe pátápátá ba'duhum li ba'din aduwwun á padà dọ̀tá ní mara wa rí mọ́ illal muttaqin àfàwọn tán bá fi bẹ̀rù Ọlọ́run ṣe nìkan ló kù nígbà tó bá mọ́kọ àti ìyàwó mọ́ mara wọn rí mọ́jú alkiyama Ọlọ́run tí ẹ̀ tóbi pọ̀ bá a ṣe ní awọra wa tó àwọn ọkọ àti ìyàwó tá gbọ́ra wa yé àtúnṣe court marriage kété tá a bá ti kú Ọlọ́run ti pàrúkò fún wa nínú òfin rẹ̀ kété tọkọ bá kú kété tí ìyàwó bá kú ní tán pè ní nìka nínú Islam ló ti dissolve automatically kódà kẹ́ mọ́ ti ìsìn òkú kò jẹ́ ọkọ mọ́ kò jẹ́ ìyàwó mọ́ obìnrin nígbà náà tí ń bá ń ṣe opó lọ́wọ́ ń pé ọkọ rẹ̀ kú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ni ó tó bá ti jáde opó kìí ṣe lé ọkọ lọ́wọ́ àmọ́ èdèkédè ní kó ní lé ọkọ mi ní kìí ṣe ọkọ mọ́ ọlọ́kọ mọ́ ó ní ọkọ mọ́ rárá tọ́bá yà sọ pé ilé ọmọ mi àbọ́n ti pínkún kàn ọ́ pé yàrá rẹ̀ ní nínú ogún tán pín lókù àmọ́ pé ilé yìí ilé ọkọ mi ni kò sọ́kọ mọ́ Ọlọ́mọ máa fi dúdú ẹ̀ sàrókò fún wa ní pé ká lè mọ̀ pé ayé tó lópin là ń gbé àjọṣe wa yìí náà lópin àti ti bàbá àti ti ìyá àti tọmọ àti gbogbo ẹ̀ lápapọ̀ kò sí ìtì mọ́ ṣẹ́kù mọ́ àfi tá a bá fi bẹ̀rù Ọlọ́run tó lókù ká wá wọ́ wọnú ẹgbẹ́ kan nkẹ́ àwà múlẹ̀ àwà búra ká tó wọnú ẹ̀ àbá máa wá fúnra wa mọ́ràn bá ti jáde nílé ọkọ bá ti hàn kọ́ lé mọ̀ gbogbo irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹja ṣọ́ra ẹgbẹ́ ni ò ní bá wa rújọ́ kò sì ní tẹ̀lé wa dé inú sàárè ẹgbẹ́ yìí tún pọ̀pọ̀pọ̀ ó délé ìwé o wọ́n dẹ́gbẹ́ ẹgbẹ́ òkùnkùn ń bẹ nílé ìwé táwọn student wọ́n ní wọ́n lọ kàwé ni tán bá dọ̀hùn wọ́n tún mọ́ búra àwọn náà tún mọ́ pé àwọn ṣe association kan
ń pé àwọn ọmọ dìjà ara wọn, àwọn ọmọ ṣe àwọn secret court àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń ṣe nílé ìwé. Ó tún kúrò bẹ́ẹ̀, ó ti délé kéwú o, ó ti délé kéwú o, ọ̀tọ̀ láṣọ tó gbé wọ̀ ní o, táà fúra mọ̀. Àlàǹsà lọ́mná ìpa nífẹ̀ẹ́ àfáà wa, kò sẹ́ni tá lè ṣàì lójútì sí. Ló kọ́ pé a fẹ́ ṣe násàrà fún àfáà wa, kò sáàfáà láàfáà tá lè yẹ̀yẹ́. Ó ti dẹgbé òkùnkùn máa lọ́wọ́. Gbogbo ń tá bá ti kó jọ tó bá ti jẹ́ sí pé tí yóò bí Ọlọ́run ọba nú là ń ṣe ń bẹ̀. Ń tá àròjọ rẹ̀ ń jọ àlùkìyámà ni, kìí ṣe tọ́lọ́ mọ́. Ilé kéwú tí wọ́n ti fẹ́ kọ́ wa bó láti wà lìjẹ́ náà, tí wọ́n fẹ́ kọ́ wa nílé kéwú náà, bó láti bá yọ́nú Ọlọ́run pàdé, níbẹ̀ láti ń kò bínú Ọlọ́run o. Ló kọ́ pé a fẹ́ ní wàfáwù fáwọn àfáà wa, a wà di ọmọ ta, a dá láì lójútì, a dẹni tí ọmọ tú àwọn èèyàn láṣìírí, a dẹni tí ò ní ná ní ẹnì kankan mọ́, kò bá jù wá lọ kó bí wá lọ́mọ, a dọ̀dọ̀ lé yẹyẹ rẹ̀ ṣe bí nítorí àfáà wa ni. Dá gbogbo ọ̀ràn pátápátá ṣe bí nítorí àfáà rẹ̀ ni, kódà kọlu Ọlọ́run kọlu ànábì ṣe bí nítorí àfáà rẹ̀ ni. Eléyìí wọn èsè tọ́lọ́ mọ́ o, ó ti kúrò nínú tọ́lọ́ sọ pé al-akhillahu ba'duhum yawma idhin li ba'din aduwwun illa al-muttaqin. Abẹ́lọ́run jímọ̀ tá ń kílé ní kó mọ́ fi ṣokùn yìí tá kì láyé o, kó bùn wá lálùbáríkà.